Yorùbá Nation Now. Yorùbá Nation Now. Ilé ti yá gbogbo ọmọ Odùduwà. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bẹ́ẹ̀ ilé yá. Ẹ̀jẹ̀ àrèlé wa. Yorùbá Nation. Àjò lé dòdòdò kó dídẹ̀rí ọmọ rẹ̀ wò. A kì í sọ̀rọ̀ èrò káyọ̀. Bọ́pẹ́ títí onílé àrèlé dandan. Ìdí nìyí tá a fi ń pe gbogbo ọmọ ọkọ Yorùbá. Nílé lóko lódò lẹ́yìn òde. Pé tẹnitẹni èkísà ló láàtàn. Ẹ̀jẹ̀ àsowọ́pọ̀ gba ìran Yorùbá kalẹ̀ lóko ìsìnrú. Ẹ̀jẹ̀ abọ́ kúrò nínú ìgbèkùn. Ẹ̀jẹ̀ ajáde kúrò nínú ìgbéyàwó pákáleke fùrọ̀ǹdán yín. Òmìnira Yorùbá jẹ́ dandan. Boko odò bí ìgbẹ́ni lórí. Bí ló sì dùn tó de òrójú. Kò síbi tá a ti rọmọ tálákà tí ó ròde ẹmu. Ó tó gẹ́ o. Ìjínigbé ilẹ̀ Yorùbá tó gẹ́. Ìfipábánilòpọ̀. Ìṣekú orópàgbẹ̀ sáàlà. Ìfẹ́ranjẹ nǹkan ọ̀gbìn wa. Ìsàmúlò àlùmọ́nì wa. Láti gbé ẹ̀yà tó kúrò tó gẹ́. Ètò àgbékalẹ̀ ìjọba tí ó ṣàǹfààní tó gẹ́. Bàbá bẹ́ẹ̀gùn olè bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni. Káfílẹ̀ wo sàmì ìbọ́lókù. Eégún tó jó fógún ọdún. Tí òrówó mú wálé tí ò sì tún lérò lẹ́yìn. Ó tó ká parú eégún bẹ́ẹ̀ tí ká gbé Yorùbá Nation lárugẹ. Bó bá ti yéégún ó ti yọrẹ. Báwọn àgbà bá ti síwájú ká tẹ̀lé wọn lókù. À ń pe gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin. Láti wá kópa nínú ìpàdé àpérò ńlá. Ìtàkùn tí yóò yí bí kànrànjẹ́gbọ́n. Láti so gbogbo ọmọ Yorùbá pátá. Àti gbogbo ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá papọ̀. Yorùbá Nation Conference. Àkọ́kọ́ irú ẹ̀ láti 1960. Tá a ti láago òmìnira kúrò lọ́wọ́ ìbò amúnisìn. Orí Zoom ló gbé máa wáyé. Lọ́jọ́ kìíní àtọ́jọ́ kejì. Oṣù karùn-ún ọdún 2021. Láago 11 òwúrọ̀ UK. Aago 12 ọ̀sán ti Nàìjíríà. Àwọn abẹnugan Yorùbá tí yóò máa bá ní sọ̀rọ̀ ni. Bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè. Ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá délé dóko. Olóyè Gani Adams. Akọ́gun ìran tiwa. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Bàbá wa àràbà àgbáyé. Olóyè àgbà. Ìfàyẹmí ẹlẹ́bùúbọn. Chief Imam Yorùbá land. Sheikh Abdulrahim Aduanigba. Prophet Ayọ̀délé Ológololúwa. Alága ìgbìmọ̀ àpérò. Yorùbá Nation Conference worldwide. Ọba Ògbóni àbáláyé àgbáyé. Olóyè Tajudeen. Ọ̀lànrẹ̀wájú Bákàrè. Èrèlú Mabel Tinúadé Ọ̀nànẹ́yẹ. Leader of Yorùbá Security Matters and Àmọ̀tẹ́kùn USA. Yèyé Sinmi Sádékùkù Ọ̀nàyẹmí. Olórí obìnrin Oòduà àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akíkanjú kan ò lè dógun sẹ́ o. Bí ọ̀bá sálẹ̀ tìlẹ́yìn. Ijó àjùmọ̀jó ní gbayì. Wíwọ́lẹsẹ̀ ijó ànìkànjó wọlé gẹ́rẹ́rẹ́. Ìdí nìyí tá a fi nílò ìrànlọ́wọ́. Ẹ̀yin abẹnugan. Gbogbo ẹ̀yin agitators. Tí ń làkàkà lójoojúmọ́. Láti jẹ́ kílẹ̀ Yorùbá ó gbòmìnira. Láti máa bá wa lo ìpolongo yìí lóòrèkóòrè. Lórí àwọn ètò yín gbogbo. Heritage TV. Koiki Media. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Yorùbá Kingdom TV online. Media Gbẹ̀du. Dara Talk Show. Tẹ́ni ọmọ ológo show. Odùduwà TV and radio. Odùduwà Exodus Radio. David Hamilton. Safe Humanity Media. Yorùbá Gbòde. Gbàgede Ìmọ̀ Show. Lady K Facebook. Mayegun General. Samfatism FM Broadcasting UK. Ààrẹ Àlùmọ̀rú Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwa ń rọ gbogbo Yorùbá agitators. Láti jọ̀ọ́ fi platform information yín ránṣẹ́ sí email. yorùbánationconference@gmail.com. Fún àjọṣepọ̀ àti àkọsílẹ̀ gbogbo ẹgbẹ́ tí ń jà fúnra Yorùbá. Àìrìnpọ̀ ní jọmẹ́jọ níyà. Bájá bá lẹ́ni lẹ́yìn yóò pè sùúrù. Bólógè ní bá lẹ́ni lẹ́yìn yóò pògbò ọ̀yà. Ẹ̀jẹ̀ àgbàgbé gbogbo dúkùú. À ń níra ẹni sínú ò lè gbé wa débì kan. Ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko. Ọ̀pọ̀ gìrì ẹsẹ̀ ní yẹ̀nà. Ọ̀pọ̀ ikán ní mọ́lé. ọ̀pọ̀ oyin ní safara. ọ̀pọ̀ èrùn á sì má gìyàn. kéku ilé ọgbọ́ kó sọ fún toko. kádùn ọgbọ́ kó rò fún ọbẹ̀. kó nílé ọsọ fàlejò. ẹ̀yin tẹ́ wà nílé. àti gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun káàkiri. ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ká ṣiṣẹ́ papọ̀. kájọ gbé Yorùbá Nation kúrò ní location 9. ọmọ Yorùbá ilé ti yá. à ń padà sẹ́yìn ò sí mọ́. Yorùbá Nation Conference. lọ́jọ́ kìíní àtọ́jọ́ kejì. oṣù karùn-ún. bẹ̀rẹ̀ látago 11 òwúrọ̀ UK. aago 12 ti Nàìjíríà. olùkéde ìgbìmọ̀ àpérò Yorùbá Nation Conference worldwide. lábẹ́ alága Prophet Ayọ̀délé Ológololúwa. àjọ wà ń bẹ̀ ni. ìwọ ni.